Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun táwọn Fúlàní ṣe fún gómìnà Adeleke lọ́sùn. Fọ́fọ́ ní gbọ̀ngàn Oasis Event Center tó wà nílùú Òṣogbo kún lọ́jọ́rùú Wednesday ọjọ́ 3 oṣù kẹfà ọdún yìí níbi tí àgbáríjọ àwọn èèyàn Arewa ti fohùn tẹ̀lú sáà kejì ìṣèjọba gómìnà Adémọ́lá Adeleke. Àmbásádọ̀ àwọn Fúlàní ọ̀hún ní apá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí Alhaji Saheed Aliu Mai-Buruji gbóṣùbà fún àwọn àṣeyọrí tí Adeleke ti ṣe. Ó ní ó ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ṣe wí, àwa náà jẹ àǹfààní àwọn iṣẹ́ rere gómìnà wa. Lẹ́yìn tí a wò káàkiri tí a sì fiyèsí bí nǹkan ṣe ń lọ, la pinnu láti ṣàtìlẹ́yìn fún sáà kejì rẹ̀ lọ́fíìsì. Káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 30 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun láti wá. Gbogbo wa la sì fẹnukò láti fohùn tẹ̀lú sáà kejì gómìnà nítorí a nígbàgbọ́ nínú ìdarí rẹ̀. Mai-Buruji ṣèlérí pé àkúnwọ́sílẹ̀ ní ìbò tí gómìnà Adeleke yóò rí látọ̀dọ̀ àwọn Fúlàní tó ń gbé nípínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀, gómìnà Adeleke ṣèlérí fún wọn pé òun kò ní kó iyán wọn kéré rárá nínú onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó bá ń lọ. Ó ké sí wọn láti má ṣe àtìlẹ́yìn fúnjọba rẹ̀ nìkan, ṣùgbọ́n kí wọ́n jẹ́ aṣojú tí yóò máa sọ òtítọ́ nípa àwọn nǹkan tí ìṣèjọba rẹ̀ ti ṣe fáwọn ará ìlú. Adeleke rọ̀ wọ́n wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn tó ti tó ọjọ́ orí tó lè dìbò sọ̀rọ̀ lórí ìdí tí iṣẹ́ rere tíjọba òun ṣe lọ́sùn kò fi gbọ́dọ̀ dáwọ́ dúró rárá. Ó ní, mo rọ̀ yín lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí, ẹ jẹ́ kí ìbò yín fi hàn pé ẹ fẹ́ ìtẹ̀síwájú ìṣèjọba tó láàánú àwọn ará ìlú lójú àti ìṣèjọba tó mú ọ̀rọ̀ ìdàgbàsókè lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ ni Adeleke sọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.